yá mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí ní ilé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọ̀dẹ̀ òdùn bí ẹ̀yin lólùfẹ́ mi information kékeré kan ni mo rí tí mo ní kí n sáré wá fi tó yín létí mi ò mọ̀ bóyá ó ṣeé ṣe kí ẹ̀yin náà kẹ́ ẹ ti gbọ́ ó dẹ̀ ṣeé ṣe kẹ́ ẹ má ti gbọ́ but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà fún àǹfààní àwọn tí wọn ò bá ti gbọ́ àwọn tí wọ́n ti gbọ́ wọ́n á lè share ẹ̀ fún àwọn tí wọn ò ti gbọ́ because a lè sọ pé gbogbo èèyàn náà ni ó ti máa gbọ́ gbogbo information yẹn so nǹkan tá a wà fún náà nìyẹn pé any information tá a bá ti ní èmi náà ni mo promise yín pé màmá mo wá fún yín actually mo ẹ̀ṣẹ̀ rí information yẹn ni ó dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu bó tẹ̀ jẹ́ pé fẹ̀kàn tẹ́lẹ̀ náà a ti mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe náà nìyẹn bí wọ́n ṣe ń bìyè fún náà nìyẹn but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà àwa lè rí irú information yẹn kí a má lè fi tó yín létí kí ni information náà ni ọ̀rọ̀ lórí wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu tá a mọ̀ sí our current president now lórí ìṣẹ̀lẹ̀ Stanbic tó ṣẹlẹ̀ ní Ìbàdàn àwọn organisation kan wọ́n interview wọn àwọn NTA àwọn oríṣiríṣi àwọn media ṣá ni wọ́n wà ńbẹ̀ níbi tí wọ́n ti ń interview wọn but to be surprised nígbà tí wọ́n béèrè lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn pé kí ni nǹkan tí wọ́n rí sí ẹ jẹ́ mọ̀ wípé àwọn ìjọba wọn accept pé fọ́ọ̀tì yìí ó wá ní àtọ̀dọ̀ àwọn níbi àìṣe déédéé wọn níbi àìṣe nǹkan tó tọ́ fún aráàlú níbi àìjẹ́ kí aráàlú rí ẹ̀tọ́ wọn gbà látàrí ebi ìyàn tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà òun ló fa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ mọ̀ pé wọn ò gbàgbọ́ wọn ò rí gẹ́gẹ́ bí àṣìṣe wọn wọn ò rí gẹ́gẹ́ bí mistake wọn ẹ jẹ́ mọ̀ pé nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó máa sọ̀rọ̀ orí àwọn tí wọ́n organize orí wọn ni wọ́n da gbogbo ọ̀rọ̀ yẹn lé lórí tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ but kò bá dàbẹ̀ pé bóyá mò ń parọ́ mọ́ wọn máa play voice note díẹ̀ fún yín tẹ̀tẹ̀ máa gbọ́ níbi tó gbé tí interview wọn ní o ẹ máa gbọ́. First media chat. We're reaching you from Ikoyi here in Lagos. Mr. President, thank you very much for having us on this media chat and compliments of the season. Yeah, very welcome, and thank you very much. Thank you to all of you. I wish you the best of the season, and glad to be here. Thank you, sir. With your kind leave, I would like to introduce members of the panel. I'm the moderator, and my name is Ruben Abati from Arise News Television and This Day newspaper. To my immediate right is Awe Ogun Yusuf from Channels Television. Next to her is Nnamdi Odibo from Nigerian Television Authority, NTA. Channel Television, NTA Television. We have Umar Farouk from Voice of America, VOA. Next to him is Azubike Ishekwene, Managing Director, Leadership Newspaper. And then sitting directly in front of me is Ruth Olurobi. Ruth Olurobi is with Bloomberg News. And then last but not the least, Babajide Olade Otitoju from TV Continental, TVC. Well, Mr. President, let's start by commiserating with you and the people of Nigeria on the recent tragedy in Ibadan, Anambra, and also the Federal Capital Territory, in which quite a number of people, about 65 persons in total, including children, lost their lives as a result of what is called palliative distribution stamping. Quite unfortunate, we commiserate with you and the people of Nigeria. But what is the guarantee that the next Christmas and the New Year will be better for Nigerians? What is the guarantee that the average Nigerian will be happier by this time next year than he or she is at this moment? Thank you very much. It's a very serious and mixed feeling for all of us to lose loved ones
children, particularly Oyo State, then followed by various other reports. Mm-hmm. But are we looking at it from organizers' point of view, or are you looking at it from the goodwill gesture of the people trying to give out whatever they have ancestral? And it's very sad that people are not well organized. We just have to be more disciplined in our society. Okay. Condolences to those who lost the family members. But it is good to give. I have been given out foodstuffs, commodities, and clothing envelopes and body love for the last 25 years. I've never experienced this kind of incident because we are organized, prone to discipline, and if you know you don't have enough to give, don't attempt to even give or publicize it. Is the question. Now, every society, even in America, they have food banks. They have hungry people. In Britain, they have food bank. They have warehouses. They are organized. They take turns to be in line and take turns to collect. It's unfortunate. We just have to. It's reflection. Hello, Fẹ́mi. Tí n bá ní kí n máa play fídíò yẹn, audio yẹn lọ, ó máa take time yín. Mo sá rò pé ẹ ti gbọ́ kókó nǹkan tí mo fẹ́ kí ẹ gbọ́ nínú interview bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ó ní àwọn tí organize yẹn ni wọ́n organize dáadáa. Ṣé bí àwọn náà ń ṣerú ẹ̀ ní Bodilon over 5 years tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀. Ṣé ti rí pé wọ́n gbà wípé mistake yẹn ó tọwọ́ àwọn wa. Ẹ ló lè fẹ́ mẹ́jọ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ LA Global TV. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe kí gbogbo àwọn lè jẹ́ máa jẹ ìgbádùn ètò yìí. Ṣé rí nǹkan tó dùn mí jù nínú ọ̀rọ̀ yẹn ni pé bí wọ́n ṣe accept pé mistake ó tọwọ́ àwọn wa. Orí àwọn tí wọ́n tún fẹ́ because àwọn Oríyọmí Hamzat àti Queen Naomi iṣẹ́ wọn ni wọ́n ń gbà ṣe. Let's say the real fact because tó bá yẹ pé ìlú dáa ni kò sí ẹni tó máa sọ pé òun fẹ́ máa lọ kó oúnjẹ fún àwọn èèyàn tó bá tiẹ̀ fẹ́ máa fún àwọn èèyàn lóúnjẹ á jẹ́ bí àwọn afọ́jú àwọn handicap tó jẹ́ pé wọn ò níṣẹ́ kankan irú àwọn yẹn wọn ò dẹ̀ lè pọ̀ débi wípé ó máa fa stanbic but gbogbo òlu mo fẹ́ lè sọ wípé 90% ọmọ Nàìjíríà òun ni ìyà ń jẹ òun ebi ń pa few people òun ló wà òkè ẹ sọ fún mi ṣé àwọn èèyàn tó máa fẹ́ ṣoore mọ́ ẹ má yẹ kí n pa ọ́tọ̀ yìí jẹ ó ní àwọn ọ̀rẹ́ mi méjì kan tẹ́ pé àwọn náà máa ń pín nǹkan ní free new year tí n bá sọ fún pé ti ọdún yìí wọn ò ṣe tọdún yìí wọn ò ṣe mo dẹ̀ mọ ìdí tí wọn ò ṣe bóyá èrò ń ba àwọn náà ni mo dẹ̀ mọ̀ pé àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ti máa tágẹ́tì pé ìjọ Christmas ni máa ṣe tọ̀dọ̀ mi o ìjọ New Year ni máa ṣe tọ̀dọ̀ mi o tó ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn tó ti rí nǹkan tó ṣẹlẹ̀ ní Àbújá Òkìjà ògbẹ́yìn ẹ̀tún wá ní kan tó wá jáde àwọn náà ò ní fẹ́ jáde mọ́ àwọn tó dẹ̀ fẹ́ benefit látara wọn yẹn sìn wọn ò ní lè benefit mọ́ ṣé ẹ ti rí ẹni lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ Nàìjíríà yìí kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn ìjọba wa yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ̀yin náà ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ohun tẹ́ ẹ bá rí sí nǹkan tí bàbá yìí sọ ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jọ̀ọ́ èrò ọkàn yín yẹn ó wà most important ẹ bá mi fi hàn lábẹ́ comment section a ò ní rí jù báyìí lọ mo ní kí sáré wá fún yín ní information yẹn ni ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sílẹ̀ LA Global TV mo tún padà bọ̀ ire o.